àwọn ò ní lè náwó àwàdà kálukú ṣe sí èmi mọ̀ wá wáyé èmi níwà ní náà nísà ń bẹ náà kí bàbá yìí kú sí nínú bàbá àgbàdo wọlé lọ́wọ́ sí bàbá wa gbọ́dọ̀ gbàdúrà bàbá wa pé ó kú sí ní wàá lọ alájà wàtọ́ mọ̀ á dá mọ̀ ń wù ní sùúrù epo òdìbọn méje ọ̀nà méje ní kó pékè mi ó kú ẹ̀rín inú ọkọ̀ rẹ̀ dáadáa gbogbo ẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yìí ọlọ́mọ akí àfọwọ́ wọn sí ẹgbẹ́ yìí. Amina. ọ̀kẹ́ gbogbo àwọn tó ń tó bíra wọn. Àmín. ọ̀làdá ilaha illallah. Àmín. àti gbogbo àwọn ẹni ọlọ́run pátá tá a lè bá kà á tọ́sà jẹ́ ni ọlọ́run bá kẹ́ wọn. Amina. àfàwà dókítà ẹ bá ń yọ̀dá Abdulrasheed bí bá gbé báyìí fún ẹgbẹ́ kókè fatia ẹ ní gbọ́ yunifásitì ní ti ń pọ̀ wá ó ti kékeré òun tí wàá fẹ́ kọ́lọ̀ sinmi ó ní mùràdì ìwọlé pé láti jọ jẹ̀nẹ́sà kó òun tó wá kí lónìí kó òun sì tún máa lọ ó ní kò wá rí mi là á òun ó jòkó èmi máa lọ lọ sinmi lọ́tọ̀ ìtawọ́ wàláyé àṣeyí ṣe gbé nítorí tó rí irun fún mo sì sí ní ọ̀rẹ́ àfa rẹ ní méjì sí. ọmọ rírọ ayọ̀dá rẹ ló padà jẹ́ àgbà ayọ̀dá rẹ ohun ti há ti kékeré kíláàsì lọ́dọ̀ àwọn yunifásitì. ọba ní dada sheikh. Àmín. àfàwà Dr. Elihoro. Adamallahu hayatahu. ẹ sákàn fẹ́ kó ṣe pé àní gbogbo àwọn olólùfẹ́ mi náà jọ ń jẹ́ sàbí àlàájì àgbà ní kí wọ́n máa wáyé. èmi ní 27 báyìí. Ọlọ́run ti ṣàánú bàbá. Ọlọ́run ti ṣàánú bàbá. ẹ gbà bẹ́ẹ̀ pé ìkẹ́ irun rọ̀ ìtòsí rúurú bàbá. Amina. níjọ́ tá a wá kó mọtí ní ṣe wá sí ní àbájú pàjọ ọ̀hún àbí wá sí ti ṣe lọ́wọ́ yẹn ní àyè náà. Ọlọ́run wò wọ́n pé tó lo díẹ̀ sí ọlọ́run. ilaha illallah. ọlọ́run tiwa náà àwa ọmọdé tì. ẹ máa wo gan o kí ló ní òde ní Monday ọ̀la ní Tuesday ọ̀túnla ní Wednesday jẹ́rẹ́ ní kìnìkan ọjọ́ wa sì ń bẹ́ẹ̀ àkànmọ́ni. àkújọ làlẹ́ ti bí ọmọdé wọ ẹ̀rí ẹ wá wo iye Monday tó ti pàdé. àìmọ́ tó yá àti ìmọ̀kútàtà wà ìlà mọ́tà. àbáwẹ̀ ló ibo náà wà ní gan la ìgbò ní. lápò lóró kankan báyìí ní ọjọ́ máa ń yé báyìí. àìmọ́ tó yá àti ìmọ̀kútàtà wà ìlà mọ́tà. ìgbò ní òde náà la àmọ́ dókítọ̀ bẹ́ẹ̀ ti níwà tó dé ẹnu gba dókítọ̀. báwo aṣáájú wa méjì tún níwà tó tún lè gba pòfẹ́sọ̀. gbogbo yín tẹ́ gbà oyè tẹ́ gbà ní oyè pé ẹ̀pìgìdì ni. gbóyè kẹ́ ọmọdé kẹ́ kú láyé. àìmọ́ tó yá àti ìmọ̀kútàtà wà ìlà mọ́tà. àṣé òjijì ni kú dé. Bí ọ̀rọ̀ wo ni wá ní? Bàbá wa, àpọ́nlé ń bẹ́ẹ̀ bí wọ́n pé wọ́n sáré díẹ̀, àpọ́nlé tún bẹ́ẹ̀ bí kú yìí. Àgbọ̀dù báyìí ògùn bẹ̀. Táyé lógún. Ó máa bọ̀ wá wáyé. Ẹ̀lú ẹni ta ló kú ní ìsìlẹ̀ ní.
Obì tó fún mi ní ìsìn lọ́kọjá yìí obì gángan fún mi ní àkọ́jẹ́ ẹjọ́ obì bá tán ó sì kàlẹ́ lọ́wọ́ ẹni. Àgbọ̀dù bá nù. Al-mautu ya'ti baghtatan fa ila mata. Inú àwọn àgbọ̀dù bá nù kú láyé inú ẹ̀ ní kú àfààní ó wá sí àgbáyé. Ọ̀sáré wẹ̀ ọlọ́jìmọ̀ kódà wọn ò fẹ́ bá jìmọ̀ wọn ẹnu géètì ni wọ́n ti dé ọlọ́run ó wò wọ́n ọkọ̀ wa múra wá sí o bí a máa lọ wá sílẹ̀ ní ọlọ́run ní èyí tó ṣe ti tó. Al-mautu ya'ti baghtatan fa ila mata. Lójijì òun ni kú wọlé wá lọ́rọ̀ dé ni. Kò ní di adágbére fáwọn tó yẹ ká dágbére wípé èmi ń lọ. Ẹni ó ní nǹkan lọ́dọ̀ wa ikú ò ní já sọ pé wá ta kínní ìlọ́la torí lọ́tọ̀ọ̀la ìní lọ́dẹ. Ẹni ajẹ ní nǹkan ikú ò ní yá lè sọ fún pé wá nílò ìlà fún wa gba kínní torí mi ọ̀túnla ẹ̀yìn ọ̀dẹ mi mi kú láàrin. Ikú kò ní yá sọ fún ọmọ. Ẹ̀yin ọmọ mi là ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lè bọ́ sí. Ẹ̀sìn ra yín lọ́kàn. Èmi ń lọ nù. Ikú ò ní yá rí wí fún ọ. Lójijì náà ni wọ́n palẹ̀ wa mọ́. Bàgì tátànà suddenly òjijì. Nísìnyí wọ́n máa wẹ̀ ó kọ́ kù sí yọ. Kí ni wọ́n ṣe? Wọ́n wẹ̀ kú lọ́wọ́ ni. Ọ̀rọ̀mùságì. Afẹ́ kí o sókú lánàá. Kò jẹ́ mínísítà mọ́. Afẹ́ wẹ̀ àwọn aláàjì. Ẹnì kan ní sọ́wọ́. Afẹ́ wẹ̀ kú. Òjijì ní dé. Al-mautu ya'ti baghtatan fa ila mata. تحسي إلها ولا تتوب من الذنوب. Ìgboro tó wá túbá àwọn bàbá tó bí Dr. Eléwòrán ká wà ń bẹ̀ lónìí. Wọ́n sì lọ́hùn fá ọlọ́run sì fi lọ yá. Wọ́n sì ọlọ́run títí ọlọ́run sì fi lọ yá ni. Gbogbo yẹn kí àwọn bàbá wa ọlọ́run ní bẹ̀rẹ̀ sí. Wọ́n dáhùn yóò ṣùgbọ́n. Fastaghfira. Ìyá onílé tó wá ọmọ mi ń lọ. Bàbá onílé tó wá ọmọ mi ń lọ. Ẹkún náà láàgbọ́. Aláwọ̀ alájà wọn dákẹ́. Wàdàmù yóò ṣùgbọ́n ahlahu fastaghfira. Àwọn ilé sílẹ̀ ní bọ́dà oúnjẹ tí wọ́n jẹ lọ́wọ́ náà ni. Ẹni tó wọ́n mú kọ́lá bomi fún wa. Báwọn alájà ṣe dákẹ́ náà nù ni. Wàdàmù yóò ṣùgbọ́n ahlahu fastaghfira. Òjijì ní wá dé ìgbà wo wá ló tó túbá. Dr. Eléwòrán, níbo lè yóò wá tó túbá? Gbogbo wa nísìnyí la mọ̀ pé kú bẹ̀. A sì yé wíwí lórí ayélujára. A sì gbà páàkù, a sì gbà páàpàdé gbogbo àwọn bàbá tà ń dáàlà síwẹ̀. Báńkì tẹ́tẹ́ ni. Al-mautu ya'ti baghtatan fa ila mata. Dr. Eléwòrán àti gbogbo ẹ̀yin ọmọ bàbá pátá tèmi náà jẹ́ kan nù yín. Bàbá wa lọ́nu. Ìgbà fọ́ ẹ̀rù ń bẹ́lẹ̀. Al-mautu ya'ti baghtatan fa ila mata. Gbogbo ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún inú yín nísìn. Ẹ sọ̀rọ̀ àwọn aláyìí. Ó kọ̀wé lásọ̀rọ̀ yìí. Èyí wò sí fún yín. Al-mautu ya'ti baghtatan fa ila mata. Aláyìí ọ̀rọ̀ kan là ń gbọ́ ẹ̀ sì rí díẹ̀ kò sí fún yín. Al-mautu ya'ti baghtatan fa ila
متى àfáàdé fún wọn bí. تعصي إلها ولا تتوب من الذنوب. ó sì ronú pé kò tí ń lọ kí wọn níbi kan ni wọ́n bọ̀ wá kí wọn nítorí tiẹ̀ náà ìjọ kan. gbogbo ẹni tí túbọ̀ wọ́n bọ̀ wá tú tiẹ̀ náà ìjọ kan. àwa lẹ́nìkan láàrin wa yìí sì ń bẹ́yà yìí. gbogbo àwọn tó ti kú láti nǹkan bíi ọgbọ̀n ọdún ẹ bá bẹ̀rẹ̀ déètì ni wọ́n kú olú ẹgbẹ́ yà yìí wàláhì yọ̀sọ̀ wàláhì tàlà èmi àwọn àwọn akíkọ̀ àti àwọn ẹgbẹ́ wọ́n bọ̀ wá há déètì tiẹ̀ náà. الموت يأتي بغتة فإلى متى. ẹ bá bẹ̀rẹ̀ nínú pé déètì wo ni bàbá alábàjì wàláhì yọ̀sọ̀ fún ibẹ̀ yẹn òun ló dóyè. yọ̀sọ̀ àlọ́dọ́dọ́ àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ jẹ́ bàbá wa sùúrù tí wọ́n bí bàbá wọn bá tó lóun tẹ̀. lọ́dọ̀ tí wọ́n lọ́kọ̀ọ́jà ìdíjà gbé kalẹ̀ dá àjọ pé sọ wọ́n wá pè wọ́n dìbò ọ̀rẹ́ mi dáadáa wọ́n dìbò tó máa lọ déètì wo ni ọmọ bàbá máa déètì wo bàbá déètì náà lè sọ. méjìlá ni wọ́n sọ déètì tiẹ̀ náà. الموت يأتي بغتة فإلى متى. gbogbo ẹ̀dá máa fi kú ká máa fi ṣe ìrántí. oorun tòní tá a sùn awakọ̀ ní bá wa sùn. oúnjẹ alẹ́ tòní tá a jẹ awakọ̀ ní bá wa jẹ. bíbẹ́ wulẹ̀ wa lórí ẹnì kọ̀ọ̀kan tó wọlé bẹ́ẹ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ ní wá sí ní ti bọ̀ máa fẹ́ bẹ́ẹ̀ wù tó bá tẹ̀kù jẹ wọ́n bọ̀ lára ẹ̀ lómi ìlú. níbẹ̀ kì í kan nísìn aṣọ òun rẹ̀ wọ́n pọ̀ ní kí n kọ̀. الموت يأتي بغتة فإلى متى. تحسي إلها ولا تتوب من الذنوب. oṣù tó bá kù bí ẹsẹ̀ yìí. èyí tó ṣe yìí tó mú tẹ̀sùbà máa wá bàánú jẹ́ bọ́ọ̀bá túbà wọ́n máa rẹ́rìn bọ́ọ̀bá túbà bọ́ọ̀bá rẹ́rìn tó túbà èyí wò ṣe ọlọ́wọ̀n nígbà máa bàánú jẹ́. kẹ́rù yóò máa bàjẹ́ lọ́kàn yóò máa gbọ̀n. tá àwọn bí ó ti ṣe wá owó iye oyún tó ṣẹ́ fọ́mọbìnrin owó iye oyún tó ṣẹ́ ni obìnrin owó iye tó dàbọ̀ mọ́nà pẹ̀lú ọkọ rẹ̀ lẹ̀ ó sì lówó béèrè gbogbo ẹ̀. àáfàá owó ń tó ṣe kankan ó sì gbowó lówó gidi. ọlọ́run wá wà ní ẹni tó lóun bí ọsẹ ọlọ́run ní kádùrà àti ọmọ àgbà ìwọ ń wò pé àgbà wa náà lọ́gbà ọkàn rẹ̀ sì sọ fún ọ pé àfa ẹ jẹ eré burúkú yà lọ́dọ̀ ọlọ́run. kí ni tẹ́ ẹ ṣe ẹ̀ láàrẹ̀ ṣe àṣì rẹ̀ ṣe kankan wá. ẹ̀ sì ń fóònù ẹ̀ ló èyí tá a rà ń jọ sí dúdú ẹ̀ sí ọ̀tọ̀ ọlọ́run tó náà dáhùn ni ẹ̀yin ló jẹ́ ìgbẹ́ lẹ́jọ́ ìjìyàwó ju ọlọ́run. bá a ti ń bá a lónìí làáfà wá ń wí. والذنب يشكى أهله فاستغفره. ألا بذكر الله ترتاح القلوب. níbo láti wá kọ gbogbo ìdáǹsì níbo láti pàtì a sì mọ̀ pé kọ́ dájú kù láyé àlìmọ́ọ̀tù. إنما kò sẹ́ni tí ó gbà pa ààbò kò sómi ẹ̀ láyé. ìtawà náà pàdé lẹ́yìn ikú olówó alágbára ju. nípa ọlọ́wọ́ bàbá bá ti lọ pé lóru àtàwọn yòókù tara wọn jáde nípa ọlọ́wọ́ bá wọ̀ sí àáfà pọ̀ ní ọmọ bàbá látara àníyàn ẹ̀jọ̀ náà àníyàn nàìjíríà lọ tó sí. àkọọ́lẹ̀ ń bẹ àkọọ́lẹ̀ ń bẹ àmọ́ àníyàn ẹ̀jẹ̀ tó àníyàn wá sí bọ̀ bá ní báyẹn sọ̀rọ̀ ẹ̀ mọ̀ bá sí.
àmọ́ sàlámù alaykum ọlọ́run jọ dáa fún inú rẹ̀ ò sì dá sí ẹ wá wà àárín àwọn àfáà lónìí dọ́kítọ́ ní wo ẹ wà àárín àwọn àfáà lónìí ìtọ́pọ̀ láàrin wa nù bá ti síwájú ọlọ́run kò tí ì yé mi. Assalamu alaikum ṣé wàá wallahi àwọn ẹni tí ń gbà yẹn ní kankan bí ìbá sì bí wọ́n mọ̀ pé yóò kí wọn ní àwọn èyí kí wọn. Àwọn ń lo síyáàsà láàrin ara wa láyé lónìí. Ẹ̀yin àfà ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ bá wájú ọlọ́run ẹ̀yin lẹ́sìn sí wáàsí báyé pé ọlọ́run ní tẹ̀m̀pẹ̀lẹ̀ kú ọ̀tẹ̀ ọlọ́run ló ń kò wó béèrè. Ẹ̀mẹ́ dìtẹ̀ aláyé ò dìtẹ̀ tẹ̀ kú ọ̀láyé wọ́n ti lẹ́yìn sí wàrà fọ́tùlẹ̀ àǹbíyá wàrà fọ́tùlẹ̀ àǹbíyá àti ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n bẹ̀ fi dáyé rúdé. Ìnàmá dúníyà. Ọmọ kéwù àní gbogbo tí wọ́n wí sẹ́yìn ìwé kúkú ni. Ẹlòmíì tó ń pè ọlọ́run yìí lu àwọn àfáà yẹn ọlọ́run yìí lọ́wọ́ àwọn àbáyẹ tí tánẹ́ẹ̀tì ti dé. A sọ fẹ́ lómi bí ọmọ kéwù akọ àfáà mi ní ìsìnká fún wa ẹ̀yà àtúndé wa. Ẹ bá sọ fẹ́ lómi bí ọmọ sàwọlé àfáà káàtì bí àti wọn kọ́ lọ́wọ́ wọlé àfáà wa tẹ́mọ́ ẹgbẹ́ tẹ́mọ́. Àwọn ní ìyá náà sì ni wọ́n. Fa'amalu khayri Ọlọ́run máa ń ṣe báyìí wọ́n wá pè wọ́n sí mọ́sálásí. Nígbà wọ́n pe ẹgbẹ́ tó ní òótọ́ yìí wọ́n wá pe àfáà sí mọ́sálásí. Àfáà wa gbogbo àdúgbò wa kù lẹ́yìn àfáà bàbá kọ́mpútà wa wà lẹ́yìn àfáà. Àfáà tẹ́tẹ́ wá ní bàbá kọ́mpútà ó kú mi ọlẹ́yìn yìí wọ́n ojú tí ọba tí mi lónìí kó tì í lónìí. فعملوا الخير كي تسعدوا إنما يعمل بر قد سفر واتركوا الشر ولا تستعجلوا إنما يعمل الشر قد خسر إنما الدنيا سوءات تمر لا إله إلا الله. أحمق من ظل بالدنيا يغور. Ayé tó ti fẹ́ gbogbo tá a kó lọ fún ẹ̀, á dà á lẹ̀ náà ni, pàtì náà ni, jó ẹ̀ lẹ̀ náà ni, mọ̀kọ́gbọ̀ òun lé mọ̀kọ́gbọ̀ ilé, wọ́n pè lẹ́yìn rẹ̀ ìwọ lọ jí àbí o ti rówó náà. إنما الموت قضاء نافذ. Àwọn abáde bí ẹgbẹ́ wọn bá lẹ́sẹ̀. So lè tọ́jú wọn, àmọ́ àtọ̀ọ̀rẹ́ ni o fi bí wọn. Àtọ̀ọ̀rẹ́ ni wọ́n bí àwọn ọ̀pẹ ní ìwúrọ̀ àtàwọn yòókù yìí lọ́jọ́ wo di tí wọ́n dànù ayé. Àtọ̀sán. Àtọ̀sán. Àwọn bàbá ó yẹ ká máa dúpẹ́ fún wọn pọ̀. Akramakumullah. Bàbá wa fàgbà. Àwọn bàbá àwọn ni wọ́n ṣẹ̀ṣà ìyàwó tí wọ́n fẹ́ fẹ́. Ọlọ́jọ́ dáa fáwọn ìyá táwọn ọ̀dọ́ kéré orúkọ ara wọn jáde. Amina. Àwọn bàbá wọ́n ṣẹ̀ṣà ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ torí pé kó lè méso oore jáde. Èso oore wá jáde àbí ọ̀jáde tààrà wá gbèjì nísì ẹ̀yin ẹ̀ wá gbèjì yìí. فوالله لنا فعالك يا أبي. Ọmọ ní wọ bàbá mi o máa fi lé wòrán náà ti ń gbé lórí o. فوالله Bàbá mi o mo kúra pẹ̀lú Ọlọ́run. لنا فعالك يا أبي. Èyí gbàgbé sẹ́yìn tẹ̀sí lára mi. على عيشتي قد كنت لي وسيلتي. على عيشتي قد كنت لي وسيلتي. Bó ti rí nù. Ọlọ́run bàbá mi rí gbàgbé. فوالله لن أنسى فعالك يا أبي. Ẹ dákun àwọn bàbá tó bá yẹ kó ojú kò wọ́n bí o bá fún wọn síwájú. على عيشتي قد كنت لي كوسيلتي. Ó bẹ̀rẹ̀ kí àwọn afáwọn àgbà ọ̀nà ẹ̀ka bò. ومثلك قل. Láwọn bàbá mi
ọ̀fọ̀ náà tó fi mi ta ọ lọ́rẹ̀. lọ́nà ànsá. ó fi búra. ẹ ní gbàgbé rẹ bàbá mi gbogbo ọmọ tó gbàgbé àwọn tó bí ayé rẹ àtàkì àmọ́ rẹ ò ní da. fọwọ́ ìlànà ànsá fi àlẹ́ dẹ́yà bí. torí kó lè rówó iléèwé rẹ san ilẹ̀ tó ń fún ara rẹ̀ rà ní 1 million wọ́n wá ní wọ́n wá ná ní 700 ó ní ìlú ló wá ní wọ́n kà pọ́nlẹ́ tí ọba ti san títí aago 6 nírọ̀lẹ́ ọ̀la wọ́n kà ń sọ èyí tó lọ́ọ̀ tó bẹ̀rẹ̀ bàbá ni ẹ lọ́ọ́ ta yìí náà. fọwọ́ ìlànà ànsá fi àlẹ́ dẹ́yà bí. wọ́n bá lọ lè kéwú wọ́n fẹ́ kọ́ dàáfà ọlọ́run mọ̀ sáyẹn àdọ́kẹ́lẹ́ ìhòòhò àti gbogbo wọn dàáfà èyí tó dún ní sí ọwọ́ lọ́dún mọ̀ fà lùbáríkà sí. fọwọ́ ìlànà ànsá fi àlẹ́ dẹ́yà bí. wọ́n bàbá mi nígbà pé iṣẹ́ rẹ̀ tó ṣe rárá. àlẹ́ iṣẹ́ tí kọ́dí kó tàlí tàwa sí láti. Ẹ̀yin bàbá mi ìwọ gángan lọ́dà bí àkàsọ̀ ọ̀dà bí ládà ọ̀dà bí àkàbà téèyàn gùn tí fi sórí rẹ̀ mo sì wọ́ wọ́n bàbá mi mo sì sí rí rẹ̀. àlẹ́ iṣẹ́ tí kọ́dí kó tàlí tàwa sí láti. fàmẹ́fìlúkà kọ́lá. ayé wa débi pé kéwú wá di bó ti lóhùn ọ́ dà. bá a ti jókòó láti ṣe bá a ṣe yìí nísìn bídíà ní lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́. À ń retí yín ẹ wá tú aká. ká má ṣàdúrà fáwọn tó bí wa. èyí sì máa lu àlùkòdó nísìn àlùgàgà wá sí àṣẹ yìí. فذكر فإن الذكرى تنفع المؤمنين. Kùránù nù. Sẹ́yìn ọ̀lọ́ ti lọ. Àzá sì sọ tí wọ́n ṣe sáyé. Inú iṣẹ́ tí wọ́n ṣe sáyé náà làwọn ọmọ tí wọ́n bí. Fàwọ́lá ìlànà ànsá fi àlàkàyà àbí. Ọlọ́run mọ́tà ló débi tó kéde yìí. Ọlọ́run bá sàn án tó bí èmi náà lẹ́sàn-án rí. àlà àìṣẹ́ tí kọ̀dùkọ́ tàlí tàwa sí láti. Ìjọ wọn mú lọ́dọ̀ àbá mi. Wọ́n ní abọ́. Ìtọ́jú fún wàásù àgbà yìí. Abọ́. Aṣọ wo lèyàn ṣe ń kó kí n gbà ní aṣọ tó wọn ò ju bíi 3 àtààbọ̀ lọ. Wọ́n wá sùúrù dúdú wọn ta kókó ẹ̀. Wọ́n wá gbé síbi ẹsẹ̀ láìsẹ̀ ìbátan báyìí. Abọ́. Àwọn ìdílé tí wọ́n lọ rí ìbílẹ̀ àtẹ̀lé wọn. Wọ́n ní padà. Ìlú wọn ti débi tí wọ́n máa gbé nù. Wọ́n wá jòkó, wọ́n sì kọ̀ọ̀kan lọ. Wọ́n wá jòkó wọn wò wọ́n láyìí. Tábà kọ̀ọ̀kan lọ sá, wọ́n wò mí. Kíkọ yìí ni pé tí ń wo ilé yìí ní wo tọ̀hún, kò ní ìdí ìjọ tèmi. Sọ jẹun, oníjẹ. Lórí mo kéré ọmọ kékeré. Lọ́mọ́sà bá ń kẹ́. Amina. Wọ́n wà ní yàrá ìní wọn ni. Gbogbo ọmọ tó wù ìtàlẹ́ ti náà. Mo rí kọ́hún. Wọ́n lè wá jáde kí wọ́n rán ni tí wọ́n rán. Èmi ń bẹnu lé pẹ̀lú wọn ní yàrá rẹ̀. Níjọ́ mi ìbá ni mo sọ lọ́wọ́ yìí o, láti ní ìmọ̀ ọ̀rọ̀ ẹsẹ̀. Èyí ti sọ̀rọ̀ nígbà bá jí ní ẹsẹ̀ mi, mo lè bá lérí ìtàn wọn. Èmi ti sọ lọ. فوالله لن أنسى. Bàbá ló ṣiṣẹ́. في آلة يا أبي على عيشتي قد كنت لي توسيلتي فمثلك قل أو أقول فلم أرى وفي هذه الدنيا. Wọ́n mọ ìlìkì. Àsùnwọ̀n mọ ìlìkì. Mo ṣe gbogbo mọ́sálásí ń dé wíì wọ́n ní ìmọ̀mùdé. Wọ́n lọ pàdé ìmọ̀mù. Ìmọ̀mù wọlé wọ́n jòkó. Àpàtàntà wọ́n jòkó. Àwọn bàbá mẹ́lẹ́ yẹn tó wọ́n. Wọ́n ní wọ́n ṣàdúrà táwọn ṣe ń gbé ẹ̀dá. Wọ́n lò ń ṣe báyìí. Àwọn àtàtà wọn bẹ́ẹ̀ ni kì í ṣe. Àwọn àjà ọmọ wọn làwọn yìí ó nínú ìjà wọn sára sí.
wọ́n yọ níjà wọn mọ́sálásí kò sí kẹ́kọ̀ọ́. Kò gbó ṣé níta ẹni wá sí náà lọ́wọ́ lẹ́yìn ọkọ̀ rẹ gbé wá o èmi ó sì sọ fún Ọlọ́run tẹ́ ní ìsìn nǹkan báyìí pé kò fẹ́ ẹnì pé ẹ̀ ní gbé kù ni. ilaha illallah. Wọ́n gbọ́dọ̀ gbó o. Àwọn wà ní ìyá Ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n pẹ̀lú Ọlọ́run ẹ fi ẹ̀ ní. Fàyín bàdá mi ni wọ́n há ló ń tù wá ní òkun. فإن بدا منهم Háló tuwalli'un. Ẹ̀yin tẹ́ ẹ̀ bú àwọn tàná ẹ̀yin lẹ̀ ń kó bá wa lẹ́yìn lónìí lẹ̀ jẹ́ gba owó tètè máa gbà mí. عن الشريعة فتركه مع الله. Wọ́n lè pẹ̀lú Ọlọ́run ẹ má dá sí i. Àbọ̀ múlìdì mẹ́mẹ́. Àwọn adúró àgbàlá arúgbó wọ́n dàgbà tí lẹ́yìn lóyún ní bàbá arúgbó wákàtí bíi méjì mẹ́ta lórí náfìlà. Ṣé ìrẹ̀lẹ̀ lè yẹ yín? لا تتبعوا ولا تسلك لهم أثرا فإنهم تلقاء الله بالله. Ọlọ́run tó yà wá wà ní Ọlọ́run ládùúgbò tí a wáyé lọ́dọ̀ àwọn àfọ̀jọ́pẹ́ léwu yìí tí wọ́n ti lọ. Ó sì ṣe pé wò ó ṣe é rí fín. Àwọn làwọn tò ní rí fín tẹ̀ yìí. Ẹ̀yin lẹ máa fá tọmọdé. Ẹ̀yin lẹ mọ̀ yìí tó kéwú tí ò lè sọ lárúbáwá. Láàyè làhà ẹ̀ ọmọ yẹn ti ń fi àtibọ̀tán ta káàdì. Kò í wọ sọ. Kò lè sọ̀rọ̀ sódi wá ni wọ́n ni kò lè sọ̀rọ̀ ó sì káwọn èèyàn kéwú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kéwú wájú ẹ̀ wọ́n ní èèyàn kò lè sọ̀rọ̀ eléyìí náà tún wà ní lẹ́yìn àfa àtàwọn ọ̀sá àfa àmọ́ èèyàn kọ́ ló bá àfa yín kéwú ni kò tí wá sá àfa àmọ́ ẹlòmíràn ní bàbá àtàwọn ní bàbá gbogbo ayé níbi àdàmọ bàbá gbogbo ayé kì í sàmọ àbá yìí. wọ́n tó wí náà mọ̀ pé rọ́lọ́pàá pélé ní àfa àtiwá ọ̀sá àfa àmọ́ báwa wá ká àwọn oníṣègùn báwa pé wọ́n yé sáfà kákọ́lọ̀ wọlé bí gọ́ọ̀rẹ̀ ọlọ́run wọlé àkókòrò ọlọ́run wọlé àfọ Màríyà ọlọ́run wọlé àfọ àbùbí ọlọ́run wọlé káwọn wá ká wọn lọ wọ́n yé sáfà tọrọ oníkọ̀ọ́sá àfa àmọ́ ẹ pa gbogbo ẹ tì ẹ dàpọ̀ ẹ dẹ́ka fi kọ́ padà kálukọ́ lọ túbà gbogbo tá a ti sọ sáwọn ènìyàn Ọlọ́run kọ́ọ̀lù àwọn àtàlùkì àmọ́ ọ̀run kò lè bá sùn. ọkẹ́lẹ́ burú bàbá lọ́nu ọlọ́run kọ́ bá kẹ́ bàbá. آمين. wọ́n lè sọ́mọ ìnàkùn ṣáàtì sàrúsù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. سورة المؤمنون. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم بعد ذلك لميتون. Padà máa fi láre Yusuf. Ó ti lọ. Ọ̀dà gbogbo ẹ̀ lẹ́yìn. Ọlọ. Bàbá ìmáàmù àgbà. Àwọn náà da gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n lọ ọmọ ń bẹ ńlẹ̀. Èyí tó kéré ní ewúro tiẹ̀ dàgbà nù. Ọlọ́run àmọ́ ẹyẹ ni ó kú jọ́ tí ìmáàmù àgbà gbogbo olúlọ́rí kúfá ìmáàmù àgbà gbogbo ikú tí wọ́n sì ràgà gbogbo yòókù. ثم إنكم
الميتون balẹ̀ jẹ́ èso. Bọ́ba kó ilé máa tó so. Bọ́ba sì dalérú máa dàrú so. Bọ́ba bàwùjọ wa jẹ́ máa bàjẹ́ èso. Àmọ́ fún mà. ثم إنكم بعد ذلك لميتون Ó ti rí nù. ثم إنكم يوم القيامة تبعثون Kò sọ pé tẹ̀lé gbọ́ rárá. Kò sí buhari tẹ̀lé fàyè sá. ثم إنكم بعد ذلك لميتون. Ẹ kú náà. ثم إنكم بعد ذلك لميتون Ẹni tí àwọn akọ́kú àwa ló yẹ sí. Ẹ̀gbọ́n àtàbúrò, ẹ̀gbọ́n dáadáa ọmọ pípọ̀ lọ́jọ́ mi gbogbo wọ́n kù lọ́jọ́ àfihàn gbẹ̀yìn. Eléré àdúgbò lọ́wọ́ pípọ̀ ọlọ́jọ́ ń da yín jẹ̀pẹ́ ọlọ́jọ́ ń da yín jẹ̀pẹ́ ọlọ́mọdé ẹ̀rọ àtẹ̀yìn kú. Bíkú ti le tó àwọn ẹni rẹ̀ ó sì máa tọrọ ẹ̀. Ìwọ́n tó ọ̀gá nù ilé ta ló fi gíga rẹ̀ o, ta ló fi bò láti ta ló fi fà sókè. Ọ̀rẹ́ tí wọ́n bá lọ tẹ́ wọ́n sọ léyìn ẹni. Ìwọ́n tó ọ̀gá ni tí ń pọ̀ sílẹ̀ rọ́, gbogbo bílẹ̀ tí ń rọ́ fún ọ̀rẹ́ tó dà tó kọ́dà kò síbi tó dé wọ́n dá ọmọ. Ta ló fi ràn lọ́wọ́, ta ló fi ṣe dáadáa fún? Ta ló fi ṣe dáadáa fún? ثم إنكم بعد ذلك لميتون Ó ti rí nù. ثم إنكم يوم القيامة تبعثون Bàbá wa ti lọ, ọlọ́run ọ̀lọ́, kò sì ní lọ. Lọ́pẹ́ lọ́wọ́ ilé ìdọ̀wọ́ yín. Ẹ̀yin àgbàlagbà, ilé ìdọ̀wọ́ yín, bàbá wa ti lọ. Ẹni àgbàbá kan kọ́ dákú kó tóore, kó ṣeré, tó bàjẹ́ rí tẹ̀tẹ́lẹ̀, ọlọ́run máa fún yín tó. ثم إنكم بعد ذلك لميتون Gbogbo owó kúlọ̀ ni àti ìmọ̀ọ́mù àti màmú mi. ثم إنكم يوم القيامة تبعثون Ẹni tí wẹ̀ òkú, wọ́n wẹ̀ wọlé. Aránṣọ òkú, wọ́n rántí ẹ̀ náà. Abẹ́lé òkú, wọ́n gbẹ́ tiẹ̀ náà. Akírun sókun lára àmọ́ òwúntọ́ kan ń bọ̀. Àmọ́ wa retí wọn lọ pé ọ̀fẹ́ gbé jáde, ọ̀fẹ́ gbé jáde. ثم إنكم بعد ذلك لميتون Àwa dọ̀rọ̀. ثم إنكم يوم القيامة تبعثون Bí gbogbo ẹ̀ bá wá fẹ́ yẹ́yẹ́ pátá. Gbàgbé amúlòpọ̀ ni. Túbọ̀ àsún. Á pè é lè. Òun ni súrà tọ́lọ̀ òun ti ń ṣe ha tó fi fẹ́ kalẹ̀ zazuli. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها. Àṣùrẹ́ bá tó wọ́n wá pé ìwọlẹ̀ bíbí ìdìbò lórí ọ̀ya mì. Bọ́lá wa mì. وأخرجت الأرض أثقالها. Gbogbo jìnkò ẹrù tí ń bẹ nínú ẹ̀ lọ́mọ wa tì wọ́n jáde ẹrù oníbẹ̀rù ẹ̀. Àwa ń wá ọmọ àdébí aráwọ̀ wò ni. A máa jáde. Ẹ máa gbé ọjọ́ pé. وقال الإنسان ما لها. Àwọn bá ní ọkà máa yẹ mọ̀ wá pé kí ló dé tí gbogbo ẹ̀ rọ̀gùrà àwọn báyìí. Èdè tí gbogbo ẹ̀ ń yí gìrìgìrì báyìí. يومئذ يومئذ تحدث أخبارها. يومئذ تحدث أخبارها. Ìjọ tí
ní ọmọ wa ṣe làbárí ara ẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ pé kí ló dé ní èyí ṣe ẹ bẹ̀rẹ̀ pé kí ló dé ní gbogbo ẹ̀rọ nura wọn kí ló wá. bí a ń nọ bàtà àwòṣà làbá. ọlọ́run lọ́lọ́ yá kí n máa ti gbogbo ẹ̀ jáde ní. àwa ríra wa ìyá tí ń bẹ́ ń wọlé tó ìgbẹ́ ni wọ́n bá dáa fún wọn bá ti ṣẹ́gun ọ̀la báyìí yóò sì dá tọrọ jẹ ó rí ìjọ náà. ìwọ́n tó ṣe pé bàbá ti fọ̀rọ̀ lọ olùwẹ̀ sàgbákò alámọ̀rin lọ dàrú tí èkú àmọ̀ ọjọ́ náà. ìwọ́n tó ṣe pé amọ̀nisẹ́ ni ọ́ àsìmọ̀ àmọ̀ ìjọ náà àdá ìwọ̀ ìjọ náà. gbogbo ìyá wa oní yúnífọ́ọ̀mù gbogbo àwọn ìyàwó yúnífọ́ọ̀mù kálukú padà kó máa fi kú sí wáàsí mú rẹ̀ ikú ọ̀pá yúnífọ́ọ̀mù rẹ̀ lára yín àwọn àdá yín wọ̀ ìgbọ́n lókè alájà alẹ́ ìlẹ́jẹ̀ fún àwọn alájà àṣẹ ìlẹ́jẹ̀ jẹ́ kí ní ó ṣe kí ní àṣẹ ìlẹ́jẹ̀ jẹ́ kí ní tọ́ ọlọ́ọ̀kùn wọn lágbára ọlọ́ọ̀kùn wọn ní agbára. agbára lọ́wọ́ mú yìí ẹ lò dáadáa ni pé kọ́ lè dáa fọ́mọ kọ́ dáa fọ́mọ ọmọ ẹ bá lò lọ́sì. nítorí ìjọba àwọn ká wa mọ́ nísìnyí díẹ̀ mọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ipa wọn máa ká yẹn àmọ́ lónìí ipa wọn ká wa mọ́ gbogbo kiri tàbá máa ń kankan àwọn náà ń jẹ ní òjẹ gbogbo bálàjẹ kankan mọ́ aláfẹ́ fìdí ní ẹ̀yà jẹ. ara wọn sálà ẹ má bọ̀ wọ́n lè má bọ̀. Ajẹ́tùmọ̀ bí lóko ṣe bẹ̀rù mu. Ajẹ́tùmọ̀ bí wájú ìjókòó. Ìjókòó lẹ̀. Ajẹ́tùmọ̀ bí àfa wa gbà mí. Yà á sí ojú ọ̀rọ̀. Alẹ́ lọ sálẹ̀. Afọ̀rọ̀dẹ̀ yà wí méjì ká máa lọ. Báwọn afọ àti dé báyìí. Sifatu li ummi li abi. Nígbà míì, wọ́n sì máa ròyìn ìyá lára bàbá. Ìyá wọn tọ́jú wọn. Bàbá wọn tàdá wọn lè. Wa sifatu li abi li ummi. Wọ́n sì máa ròyìn bàbá lára ìyá jọ̀lù wọn ní. Bàbá wọn alẹ̀ jí kẹ́ńsà ọlọ́mọ́sà. Ṣé bàbá wọn wọ́n kú fèrè jí bàbá wọn? Bàbá wọn dààmú torí àwọn dà wọ́n lẹ̀ ní. Wọ́n dà wọ́n lẹ̀ ní. Kíní nu ọmọ oṣù mẹ́ta lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ti ìdúró ẹjọ́ náà. Lúkú àti Ramani àti Àdìsá àwọn tí ẹ ti àwọn òsì tí dàgbà ó ti da ogun wọn lẹ̀ tọ́ lọ́rùn. Wọ́n mọ̀ wá ròyìn bàbá lára yẹn. Lọ́mọ sàkẹ́ bàbá wọn dààmú lórí wọn pọ̀. Wàkìlà mata abu waladi. Wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá ọmọ kan kú bí bàbá wa lélẹ̀ orúkọ ti kú. Fàkọ́lá ìkàsáràtì mìíràtì. Ọmọ wa ké ó ní bàbá mi o gíláàsì mi ló rú yìí gíláàsì mi wọ mi nìyí dígì mi wọ mi nìyí. Wà máa ta amúnú kọ́lí bí. Ìfọ̀kànbalẹ̀ ọkàn mi ló lọ yìí torí pé bàbá mi bí ó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáre bàbá mi ó bá mi sọ. Bẹ́ẹ̀ ni bàbá mi sọ̀rọ̀ wọ́n yí ẹ̀wù bí ẹ̀mẹ̀wá àwọn tí bàbá mi sọ̀rọ̀ ọkàn mi balẹ̀. Bàbá mi lọ ìfọ̀kànbalẹ̀ ọkàn mi lọ lọ yìí. Wà máa ta sàlámù kọ́lí bí. Àlàáfíà ọkàn mi lọ lọ yìí tọ́ba ní wá wọ́n gbọ̀nà bẹ̀rù ọ̀rọ̀ yàyín ni ó gbà. Ibi tí bàbá mi lọ́wọ́ sí wọn ní gbà bàbá mi ò ní pé gbàgbé owó ti pa mi. Àwọn mẹ́rin mi ìnáwó kéèyàn kọ́kọ́ yọjú wò náà lọ́dún. Èèyàn kọ́kọ́ yọjú. Àwọn bàbá mi òun àlàáfíà ọkàn mi náà lọ lọ yìí. Fakayfa la abki. Ẹ wá pé mo bá sọ̀rọ̀ fún wa kò lè ṣe ní sunkún. Fakayfa la abki. Ẹ pé má bàrà sílẹ̀ mọ́ kí má bàrà yẹ́lẹ̀. Kí èsì máa ní bàrà yẹ́lẹ̀ ta ni ó dàbí bàbá mi. Fakayfa la abki. Ta ni ó rí ní bàbá mi. Wal yawma ughliqu baban minal jannati. Ó ní bàbá mi ti kú yìí, wọ́n yìí ti ti ilẹ̀kùn kan nínú ilẹ̀kùn tí bọ́ọ̀bù àwọn àjẹ́ náà, wọ́n ti tì kan pa. Rahiluka ya abi. Bàbá wa ta ṣàfẹ́kù wọn láàrin wa yìí, àwọn tó fi dọ́kítọ̀ ilé ìwòrò yìí, àtàwọn yòókù wa. Ìrìn àjò tí bàbá ṣe. Awqadu fi sadri jamratan.
ṣàfẹ́kù yín láàrin wọn bàbá wa ẹ sì dògbó náà ẹ ju ògùn náà sínú ọkàn mi. لن تنتفع أبدا. Ògùn náà kò lè kú láyéláyé. ورحيلك يا أبي. Àìní ilé ọmọ ìwọ bàbá mi ìrìn àjò tó rọ. أوداك حزن بقلبي. Àlewọ̀ sálẹ̀ ṣe. Ògùn jàmbá kì í ní pátápátá, ògùn jàmbá àwọn afáwà kì í. Ẹ jókòó lè dáadáa. Ẹ jókòó lè dáadáa. Ó ti yẹ ká ṣe là ń ṣe. Àbáwọ̀ alájí àgbà wọ́n lọ ẹ̀kọ́ fún àfa àti ẹ̀ bá rí ẹ̀kọ́ wọn ní ẹ̀fún wọn lọ́wọ́ wọn. Ẹ̀yin tó bá wá kù tó ti bẹ́ẹ̀ yóò fún wa lọ́wọ́ wa. Ẹ̀ ń bú wa ní. Àwọn náà ń bú yín ní. Ìgbà yìí tẹ̀ ń dà wá rú. Nísìnyí o, mo ti jókòó yìí ní sẹ̀mọ̀rìkà sí ní o. Lọ́wọ́dọ̀ wà lájọ jókòó yìí. Ó gbà yìí tẹ̀ bá ń dà wá rú. Ọlọ́run ní àgbà fún yín pé kò ní yẹ yín. ورحيلك يا أبي. Gbà yìí tẹ̀ ń dà wá rú. Bá a ti bá a kọ́ yìí, ọ̀kan la bá. Bàbá wa yàrá lókè Agodi ẹnìkan ọ̀rá àárín wọn pẹ̀lú àfáà mi wá sí àgbáyé. Ẹnìkan ò rí àárín wọn. Kọ́dà ń gbà tó lójú ẹ̀ tán tí wọ́n lọ sọ fún kanú àfáà àwọn méjèèjì wípé eléyìí omi ọ̀tẹ̀ ìwọ̀gbìn lẹ́nu òun èyí tó gbé ń bá sọ̀rọ̀ yìí o. Ẹ fura o. Ẹni wọ́n lọ sọ fún sì pé ọmọ kéwù tiẹ̀ wá. Èyí ṣe gúlégúlé wá kí ájàdúrà yìí. Bẹ́ẹ̀ ni ìkírun yóò tẹ̀lé bàbá tiẹ̀ wá èmi náà tẹ̀lé bàbá tèmi wá ọ̀pá bàbá rẹ̀ ní òun dání ọ̀pá bàbá tèmi ọ̀bẹ̀rẹ̀ bàbá tèmi náà èmi náà pé lọ́wọ́ àwọn wàá kìkú ta àwọn náà máa sọ̀rọ̀ kéékèèké sì ni wá wọ́n sì bẹ́ẹ̀ wúlẹ̀ ẹ̀rí là máa kó ọwọ́ àdúgbò kẹ́ wọ́n ní sẹ́ẹ̀rí pé a ti dàgbà àwa ń lọ lò ó ló ti máa yé àwa ń lọ lò ó báwa náà bá sí mọ́ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ní kẹ́ ẹ máa ṣe bí àwọn ti dọ̀rọ̀ nínú rẹ̀. Ẹni wọ́n lọ fẹjọ́ sí ọ̀rọ̀ lẹ́gbẹ́ o sàlámà lẹ́gùn. ورحيلك يا أبي. أودى في قلبي حزنا. Àbá olórí gbogbo adákẹ́ wá sí lọ́dún wọlé ọ̀dọ̀. Kí ló ní kò sí kankan lára àwọn ẹni kankan? A pàrà wálé náà ni. Ọlọ́run mú kálukú wa fáti àná làájọ kí. Ohun tiẹ̀ lè lò tèmi lè mọ́dún. Àmọ́ fáti àná làákì. Kùránù kan oṣù yìí náà láwàá ké tójú ọ̀wá ti kálukú báyìí. Iná tẹ̀tẹ̀ wá dá láyé lónìí tí wọ́n ń gbé ìrìhìrì gbogbo ẹni ọlọ́wọ́ nú ẹ̀ á pàdé wájú ọlọ́jọ́ kìámà. Àbútẹ́ bá túbá nìkan lókun. Torí bí Kùránù náà bá sọ̀rọ̀ wá ní illa man taba. Àfẹnẹ́ bá túbá tí ó sì débẹ̀ mọ́. Sẹ́wàá padà ń di ìtẹ̀ ìdálẹ̀. Ẹni rọrùn kì í. Ilé ìkéwù ẹ máa wojú ara yín ẹ máa pẹ́ẹ́rì orí ike. Nítorí fún sọlá bá wọn lọ jẹ igi. Èdè wa ni kéékùkù ṣèdè wa. Yóò bá gan à ń sì rí. Tó dédé wa yìí. Pé pé láti mú Ọ̀yọ́ láti mú Yorùbá. Ìyá ọmọ pé mọ́ gèmí jẹ mọ́ gèmí jẹ láti ta àti ìkùnmí láti gbọ́ Yorùbá. Tí mọ́ gèmí jẹ ọmọ yìí tó gèjẹ ọwọ́ tó yẹ ní kùnmí látàlẹ́ yóò gèjẹ. Ẹ̀yin ọmọ tẹ̀ bá tọ́jú àwọn ẹ̀yà yín tẹ̀ bá tọ́jú ìyá yín ẹ̀ sàbákò wájú ọlọ́jọ́ kìámà. Ó gé ya mi jẹ ọwọ́ awú. Òun ti wá omi ti wà ń bi òun dáadáa. Eléyìí ní gbé fún torí pé ògélé yìí ẹ wá sọ káìkáì wọ́n tún débi débi eléyìí. Eléyìí ti wá wọn gbé fi sí lẹ́nu bẹ́ẹ̀ náà pé tòun ti bí dé ń dùn ní náà wọ́n á fi sí lẹ́nu. Ìyá ń fa tèmọ́ ní ọmọ yẹn mú. Wọ́n gbé wọn bá gbé yẹn wọ́n pọ̀ ní ojú nítorí kó tún ń dùn ní òkè. Ọwọ́ ajẹjà odò àwọn alájà wa jẹ tí wọ́n bá rí ọ̀wọ́ náà. ورحيلك يا أبي. أودى في قلبي حزنا. Ìlànà sọ fún gbogbo èèyàn púpọ̀. Aṣọ ìyá mi èmi lè rí fọ̀. Ìgbéyàwó lè fọ̀. Mo ti ṣẹ́ẹ̀tì àlámù mi. Aago kan àwọn aago tá a lò jọ tá a máa gbé kalẹ̀ tí tí ó báyìí tí wọ́n ti kẹ̀ tí wọ́n máa ké kọ́rọ́rọ́rọ́. Òun ni mo ní. Mo ti ṣẹ́ẹ̀tì ẹ̀sán aago bí díẹ̀ àbọ̀ lóru. Ètì di ètì fọṣọ wọ̀ mọ́ mi pátápátá gbogbo ẹ̀ ètì wá sá. Bí àwọn òbí tá a bá wá láti wá dára lọ àṣùbà wọn. N bá wá kí òun kẹ́tí mo dé àlàájì.
ẹ sì jí yóò wá sọ̀rọ̀ kẹ́kẹ́ ọkọ̀ mi lẹ́nu ẹ sì máa ń di bí àjẹ̀lú lóru ẹ sì fọ gbogbo àwọn ẹ jẹ́ pé àwa náà lọ́yẹ ká máa fi hàn aṣọ tèmi ni kéèyàn fọ̀ èmi ni ẹ jẹ́ ń fọ tìyá mi ọmọ wo lọ́kàsọ̀ ìyá rẹ̀ nígbà wọlé ẹ wà láà jọra ọ̀nà wọlé fẹ́ gbégbà ẹ wà láà rí sí bá jọ rí sí níbo ló ti fẹ́ rí sí ẹ wà ní yọ ọ̀rọ̀ ọlọ́run níbo ló ti rọ̀ ọlọ́run ìyá rẹ̀ lọ́wọ́ rárá rẹ̀ o ọ̀ fọṣọ bàbá kátó apẹ́tì yá ọ̀nà ọlọ́wọ́ fẹ́ gbégbà wájú ọlọ́run ọwọ́ lọ yáwó kì òun yá ọlọ́run ló mọ iye owó kọ́mílẹ́ láǹtà tó wọ́n ti yá ọ́ padà yá káàkiri lé láǹtà náà. Wọ́n ìlú kàyà bí àwòdà bí kọ́lì bí rọ́sínà. Lọ́pẹ̀lẹ́ o, ìwà wíṣú bàbá yìí wíṣú bẹ́ẹ̀. Bàbá mi, ìrìn àjò tẹ́ lọ, péye dé mọ́ yìí. Àwòdà bí kọ́lì bí rọ́sínà. Ìbànújẹ́ lè jù sínú ọkàn mi. Bẹ́ẹ̀ wá ní àbí bẹ́ẹ̀ kọ́ bí kálukú bá ń pè bàbá mi ní ńlọ ni. Àwọn ilé ìwòrán ọ̀rẹ́ nìkan tí wọ́n ń nàwọ́ sínú àfọ́lọ́. Wọ́n bí. Ẹ lápẹ̀ ẹgbẹ́ náà, ọ̀yọ́ ilé àlọ́ yìí, ẹ jẹ́ nọ̀ọ́rọ̀ àwọn alájì náà kí n sọ fún wọn kọ́kọ́ wọn lè balẹ̀ pé mo fẹ́ sáré dọ́yọ̀. Ntẹ́ ìdágbére fún bẹ́ẹ̀ ló lẹ́lẹ̀. Wọ́n bí rahili kaya bí. Wọ́n bàbá mi pẹ̀lú ìrìn àjò tó ń lọ ta ìtúndé náà. Adirakitu ma'ana li fakidil haqiqi. Ẹ̀sẹ̀ wa máa fẹ́ kẹ́yọ̀ ṣàfẹ́kù èèyàn lóòótọ́ tó dájú. Wọ́n ẹ̀sẹ̀ wa rí i látara bàbá mi mo ti wá rí. Rahabil abi alóhùnú. Bàbá mi ò bàbá aláàánú. Wàkàrà tariqan sahala. Ṣé ti jẹ́ pé ọ̀nà ọ̀rọ̀ ni orí bí bàbá mi? Bí bàbá mi sọ̀rọ̀ báyìí, ló ti mọ̀ gbọ́dọ̀ tí ó ṣe mí lórí ilé ni bàbá mi ń bá mi sọ. Fa idha mata al-abdu. Bí bàbá bá ti wá kú. Yakunu al-malaika. Àwọn ọlọ́kọ̀ máa sọ báyìí. Mata man kana yukrimuka Allahu min ajali. Ẹni tá à ń torí ẹ̀ pọ̀ orí láyé ló kù. Min ajli. Wọ́n máa sọ fún ọmọ ẹni tá à ń torí ẹ̀ ní ajílì wò ni ẹni tá à ń torí ẹ̀ pọ̀ orí láyé ló kù. Ya fakhiran bid-dunya. Wọ́n wá pè wọ́n tó ń ṣe báàrí pẹ̀lú ayé. Ya fakhiran bid-dunya. Ó ní àdúgbò wa kò sẹ́ni tó kọ́ru ilé tí mo kọ́ yìí. Àdúgbò wa kò sẹ́ni tó kọ́ru ilé tí mo kọ́ yìí. Orí ni Gerard ni bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ní CCTV kámẹ́rà. Bójú bá rọ̀ gan ni kì í mọ̀. Àti àbáyọ ojú Talaman mọ̀. Náà tán rẹ̀ CCTV kámẹ́rà tí ò ní rí bàlágbélé mọ́tò tí èèwọ̀ ni. Ya fakhiran bid-dunya. Àpòwá tó ń báyé gẹ̀gẹ̀gẹ̀ tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀. Innaka ma tasha'u. Wọ́n sọ lábọ́ bá ti ṣe fẹ́. Bàbá wọ̀ wà lókè títọ́ sáwọn tí ń pọ̀ lórí wọn bá sọ. Waqtadir kama tasha'u. Máa ń lo agbára rẹ̀ wọ́n bá ti wọ̀ ọ́. Ọba wo orí ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá bíbá yìí mọ́. Kàńgá yẹn ti pa ẹnìkan ọ̀gbọ́dọ̀ pọ̀ mọ́. Báwo ni mo gbọ́dọ̀ lẹ́nìkan máa pàṣẹ lóṣù? Waslim kama tasha'u. Máa ṣàbòsí bọ́ bá ti ṣe fẹ́. Ọkọ̀ talẹ̀ kan fẹ́ yẹ̀ bí 20. Ọkọ̀ kẹni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ máa bá a sọ. Wakidhib kama tasha'u. Máa fúrọ̀ sọ̀rọ̀, máa parọ́ sọ̀rọ̀. Òun ṣe kọ́ pé làánà tó lẹ́yìn alẹ́ ká sí i. Ó tẹ̀ wá kọ́ lọ́dọ̀ àwọn àfáà nìyẹn. Àfáà tó kéwú tó lóun gbọ́ kéwú òun mọ́ lára ọmọ gbogbo ẹ̀. Wọ́n wá kọ́lé ọlọ́wọ́ pé máa sọ̀ tààrọ́. Ó sì kọ́ pé làánà tó lẹ́yìn alẹ́ ká sí i náà. Ọ̀pá kan, ọ̀yà kan ń wéèrè tó sì máa pé tààrọ́ ni. Bóòlù ó sì wájú ọlọ́run pẹ̀lú ilé. Ó sì máa pé rọ́ ni. Ọ̀dọ̀ ọlọ́wọ́ àgbẹ̀gbà ìtorí bẹ́ẹ̀ òun sì ń gbé bẹ́ẹ̀ kọ́ àfáàsì ni ọ́ bóòlù ó sì wájú ọlọ́run kìí àmọ̀ báyìí abẹ́ ní gáràbù kan tẹ́ ìfísì ọlọ́run. Àwòrán yìí o. Àwòrán yìí. Bàbá kí oníṣègùn ẹ̀ bá dáa sí ké àlùsè o. Òṣèlú náà láàlú. Àtàkẹ́gbà ní ká máa wí. Nígbà àwọn kan wí tí ọ̀dà sí bàbá wa àdìbàtí mẹ́lọ.
wọn lọ́wọ́ òun gba tiwọn lọ́wọ́. àmọ́ ẹ jáde ayàwó ni wọ́n kọ̀ọ̀kan fi lọ́ba lọ́wọ́ èyí kọ̀ọ̀kan fi wọ́n ní àmì àsọ̀rí à ọba ti á ké tán máa bọ́. ìwọ ayíṣà ìwọ wá ń jẹ olùtọ́ba lọ́wọ́ ìsáná tọ́ka ṣàfihàn tán máa wí ìwọ pé táwọn àfa àkọ́kọ́ nù ó ti gbé kalẹ̀ nù. ilẹ̀ wọ́n wá kọ́ ní tí omi tó bá dé ta òun náà wá dé ta gbé. lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ tí eré èèyàn fi ta kókó sínú àlùkùránì náà lè yí wọn sí wa. sínú àlùkùránì náà lónìí kálukú sì wáá jókòó irọ́ ẹlòmíì àjòkó àní. ọmọ wọn ti kéwú mi. àmàlí ìdèmí lọ wà wọn. Islamic jókòó mẹ́. ẹ fi parọ́. ìjọ ẹ̀jú wá bẹ̀rẹ̀ ní màláìkà ní ṣe ẹ̀ wá sọ wípé ìwọ ǹdé mbẹ̀ o. Báṣíkù àṣàrà ìlú jókòó mẹ́. ẹ rí àṣàrà ìlú àbí ẹ rí ní káyọ̀. Kálukú wa ń parọ́ ìdáyé. Ọlọ́run àdàyà ọba tó ní sùúrù. Jọba yẹn lápẹ̀ ẹ kí kò sí ọlọ́run pé Allah. Ọlọ́run ní sùúrù pọ̀ bá. Ó ní sùúrù débi pé àgbà ọ̀kàlà transformer tẹ̀ ẹ̀ máa lọ báyìí dé kọ́ra kí ẹ̀ tó àwọn.